Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kà lọ. So Olu Alo gbàgbọ́ wọn sọ díẹ̀ sí platform yẹn mo ṣáà máa rí pé spirit mi ó máa ń gbàdúrà máa pe prayer point ọmọ bí gbogbo tí èsì máa ń gbàdúrà ẹ̀ á máa pe prayer point but mo rí pé mi ò kì í move lọ́ndà woman mi ò kì í move I don't move tí bá dẹ̀ ti wà lọ́ndà platform yẹn tí àdúrà ẹ̀ ò move mi ní dúró síbẹ̀ so kò pẹ́ kò jìnnà I met a woman yẹn jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde ó ń gbé ní Abuja ó wà ní Canada this woman tí mo sọ̀rọ̀ yìí princess lórúkọ tó náà princess mo fi store orúkọ ẹ̀ all right now in Canada so woman yìí bí mo ṣe pàdé woman yìí ni pé ṣe mọ̀ pé mi máa ń blog so tí mo bá jáde lọ síta ẹ ló máa ń ṣe pé Auto Bola lérè bẹ́ẹ̀ ni mo lọ sí driving school níjọ́ kan àwa pàdé níbi tá a ti gba driver license mo ń ṣe test mo ń ṣe exam school ní lọ́wọ́ máa àwọn náà wá síbẹ̀ so wọ́n ṣe àwọn dá mi mọ̀ ṣe pé mi ò ní mọ̀ wọ́n àwọn ló pè mí at the change number gbàtà change number yẹn àwa bẹ̀rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí pè mí náà pè wọ́n ẹ̀ náà mo wá wò pé wọ́n plan ẹ̀ wá ni pé kó lè wá bá mi sọ̀rọ̀ ní ọjọ́ yìí so that because they always want people to connect with you so that wọ́n lè máa lo ẹni yẹn láti máa pass message wọn sí ẹ so later ni mo sense pé ọjọ́ tí mo lọ ṣe exam yẹn wọ́n mọ̀ náà láti program ká bá lè bíra and we are change in the beginning they will be friends wọ́n á rẹ́rìn sí ẹ Auto Bola nìyẹn ẹ ṣe kìnnìkan kẹ́mi pé tẹ́lẹ̀ tó bá rẹ́rìn sí yín ìwọ náà máa bóyin sí padà torí mi move ẹni tó bá tún sọ díẹ̀ sẹ̀ sí mi dáadáa ń gbà yẹn òun náà ni woman tó wà lákùrẹ́ yìí tó ń kọrin gospel yẹn ó máa sọ díẹ̀ sẹ̀ sí mi gbogbo wọn ṣáwúṣà máa ń sọ díẹ̀ sẹ̀ Olú Alo yẹn sí mi tó bá ti sọ díẹ̀ sẹ̀ sí mi màá ta nì yes màá yọ kúrò mi ò lọ so ti yẹ yín mi ò gbà gbọ́ torí pé àdúrà ni ó ń gbàdúrà gan o everytime wọ́n ti wà lórí slide chat wọ́n ti máa gbàdúrà everytime wọ́n ti máa but kò move me ní bá sọ pé ìlú gbàdúrà kò move me I'm not moved anytime he's praying so if that prayer is not moving me then God is speaking to me later princess wá sọ fún mi nísìnyí ó yẹ kí n pe princess gan kí n kọ́kọ́ fi ṣe yẹ̀yẹ́ màá tà tolúwani check princess kí mo fi store ẹ̀ o princess mo bọ̀ ní kí má bàa wà distracted tolúgbà ó fẹ́ bá mi check princess olúgbà má bẹ̀ ní bá mi check princess mi ìfẹ́ wà distracted mo fẹ́ máa sọ̀rọ̀ lérò tí bá ń check ẹ̀ ń sìn tí bá ń check princess I will be distracted so later woman yẹn kó kókó wà lórí life níjọ́ ìmọ̀ I was driving ní Canada wọ́n drive woman yẹn kó pè wọlé sí orí life mi ni ṣó ti yẹ yín láti jẹ́ kí wọ́n lè mọ̀ pé òun mọ̀ mí òun máa pè wọlé sórí life mi sí pé òun ní nọ́mbà mi lọ́wọ́ wá lókè ó ṣe pè wọlé mò ń drive but fóònù mi ti wà connected mọ́ kí ní kan wá sọ pé mò ń drive o ipe ó ṣàwá sọ fún mi pé dájú òun pé kí n join program Olu Alo pé dádì òun ni o níjà ìwé ni kọ́kọ́ sọ̀rọ̀ pé dádì òun ni mo kọ́kọ́ bá ṣeré pé mo ní ọkọ yín ti wọ going to 70 yẹn ní bàbá yẹn ó máa pé 70 sùn ọkọ yín torí wọ́n sọ fún pé 60 something lọ́kọ wọn ń gbà ní mo ní nísìn Olu Alo ò tí pé kò tí lè ju bí 50 ẹ ń pe Olu Alo ní dádì mo ní kílẹ̀ wá ń pe dádì ìbejì ìyá ọkọ yín wọ́n wá rẹ́rìn princess bíi mo ti princess mo ń sọ̀rọ̀ ní Christmas you know the princess I'm talking about? Okay, sọ fún mi ní ọ̀rọ̀ tí mo sọ fún mi. Ṣé ní Canada?
not talking about Nigeria. Woman kan báyìí tó máa ń pè mí pé ok orí fóònù ló máa wà ó máa wà ń bí náà. Mo block kébi tí block ẹ̀ dànù màá rántí ṣá mo máa wá jáde. So she now said to me that I should be kí n máa join Olu Alo. Ní gbogbo ìgbà yẹn they both Olu Alo yẹn they were all fighting pé he is also fighting that I'm not supporting pastors that ẹni tó fẹ́ lò and nígbà míì àwọn tó fẹ́ lò yẹn tó máa ń support wọn tó sọ pé wọ́n mọ̀ ipò qualify wọ́n sọ lè ní kí ṣe pé bóyá mo rude sí former vice president. A lot of pastors a lot of people, not even pastors alone, they will cost you your career. They will destroy you. You believe they love you. They don't actually love you because they want to use you to cover their ass. So, wọ́n máa sọ fún mi báyìí ni pé vice president no fellow and Olu Alo wà nínú àwọn group tí ó ṣe kìíní yẹn ṣó ti yẹ yín mẹ́yẹn tí òun náà ṣe mọ̀ tí òun náà gbowó mà yẹn owó pọ̀ owó flow dáadáa. Ìgbà tó wá ń sọ̀rọ̀ yẹn èmi wá ń sọ̀rọ̀ lọ mo wá ń sọ̀rọ̀ mo wá ṣàṣọ pé mi ò bá òfin mo tún sọ pé I don't pay for all these things. Ṣé pé gbogbo ọ̀rọ̀ tí n bá sọ fún lady yẹn apart from pé mo sọ lórí mídíà àwọn máa padà lọ sọ fún wọn kò pẹ́ kò jìnnà mo kàn rí Olu Alo lórí platform mi K1 mi mo kàn rí Olu Alo ní lórí platform K1 ọlásùnkàn mi máa ṣá ṣé ọlásùnkàn mi máa ṣá àbí ọmọ bọ́lá àwọn kìnnìkan fún wọn mo kàn rí ní ó kàn di lẹ́wà lára àwọn friend list ẹ̀ ní mo wá ní pásọ̀ CAC lọ́dọ̀ orí platform K1 àní gbogbo àyẹ̀ mo máa ń tẹ̀ sójú K1 dáadáa and tí mi bá ti ń bá yàn sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí mo rí pé ẹnìkan ó tún lọ dìmọ́ ẹni yẹn simply because èmi ò gba òun wọlé definitely mo ti mọ̀ pé something is fishy about this person. Apart from that mo tún wá rí pé ní máa dúró sábẹ́ platform ẹ̀ bó ṣe ń gbàdúrà tó yẹn tó máa raise prayer point mo rí pé mi ò move. Mo wá jáde níjọ́ náà mo wá sọ fún lady yẹn mo wá ní Olu Alo tèmi rí tí wọ́n pè dáàdì mo ní mo ti lórí platform K1 mo ní K1 is diabolic. Mo wá sọ lórí life mi mo ní very soon sí wọ́n máa bẹ̀rẹ̀ mo ní wọ́n máa ní nǹkan máa ní nǹkan ṣe nǹkan nínú àwọn parents ẹ̀ tó bá yẹ brain kò pẹ́ kò jìnnà ní wọ́n bá sọ pé bàbá Olu Alo kú kò pẹ́ tí mo rí lórí platform K1 yẹn mo ní kò ní pẹ́ sí mo ní àwọn diabolic people they always romance themselves tí wọ́n bá jẹ́ kó má jẹ́ pastor ni wọ́n kó jẹ́ àfáà ni wọ́n àfáà yẹn máa romance pastor tó jẹ́ diabolic á romance olórin tó bá jẹ́ diabolic á romance politician tó bá jẹ́ diabolic they will show you that ìkànnì wa àwọn ló máa ń gbà wọ́n nígbọ̀wọ́ tí àwọn wọn ò bá gbà wọ́n nígbọ̀wọ́ àwọn wọn máa tẹ́ àyà. I saw him and I told that lady that ẹni tó jẹ́ pastor nìyẹn tó máa ní kémi máa dó sábẹ́ tí wọ́n ń pè ní dádì àbí mo sọ fún princess Iyabeji tún ṣẹ́ẹ̀kì Iyabeji fún mi ṣẹ́ẹ̀kì Iyabeji àti ó wà ní crew yẹn mo wá sọ fún Iyabeji mo ní tẹ́ bá fẹ́ kí n gbé president Bola Ahmed Tinubu sẹ́ wọ́n ti di president bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ kí n gbé Aṣíwájú sílẹ̀ mo ní òkè ìmọ̀ nǹkan ìtọ́jú máa ṣe mo ní try kẹ́ fún mi lówó mo ní you want to buy my love àbí lára àwọn group wọn ni mo ní try to buy you want to buy my love mo ní okay pay for it mo ní when you pay for it then I will match my pocket lórí owó ni mo ṣe léyìí it's going to be a contract basis and I must give my service for the money paid. Ó wá pè lọ́wọ́ mi ipe àwọn máa bet ni pé president Tinubu wọn bọ̀ wọ́n president ẹ̀ wọ́n ní bó ṣe sọ ni mo fẹ́ sọ wọ́n ní Tinubu ẹ má bínú dádì omi òkò yìí lórúkọ kò lè fún mi sísì mi ìlérí kankan gbà lọ́wọ́ wọn ò dẹ̀ lè fún mi ní anything pé kí wọ́n ti fún mi látọ̀dún tèmi ti ń pariwo wọ́n ní kí wọ́n ti ṣe fún mi wọ́n ní mi ìlérí kankan bó dẹ̀ wá ní ẹ̀yin náà tẹ́ wá sọ pé ṣe bí naturally ni mò ń gbé wọn tó o bá dẹ̀ fún mi ní ìkọ̀kọ̀ tó bá dẹ̀ fún mi má dẹ̀ gbé lẹ̀ but ń sìn ẹ̀yin lẹ̀ fẹ́ rà lọ́wọ́ mi ẹ sanwó àbẹ́yàn fẹ́ rà àkọ́kọ́ lọ́wọ́ tó lòun ò sanwó so kúkú wọ́n tẹ̀ bá ti sanwó jẹ́ kí n máa gbé tí mò ń gbé lọ iná ká kúkú mọ̀ ṣẹ́ tí wọ́n ti sàn
Olu Alo was one of them. Then ni o mọ story Alo. Gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ nípa other CAC àti pastor sí ò dáa. Gbogbo ìgbà yẹn ló ti ń sáré kàbàkàbà ló ti ń wá ẹni tó máa mọ̀ mí. Because it's actually nǹkan tí ẹni wá ń ṣe lónìí. Ó believe pé one day èmi náà ń kọ́ ọ̀rọ̀ yẹn wọ́n lè gbé ọ̀rọ̀ yẹn wá sọ́dọ̀ mi ìyẹn ọ̀rọ̀ tó wá leak lónìí o. But mo ń sọ fún yín authoritatively wípé pastor professor former vice president wọ́n fẹ́ kó jẹ president in mind all of them tó bá jẹ́ pé àwọn ló jẹ president náà wọ́n kàn máa lọ bá wọn láti cover ass wọn ni fún àwọn atrocities for the love táwọn ẹlòmíì ní sí yín is not pure, it's not genuine, just for their secret not to be open. And ó dẹ̀ ló ṣẹlẹ̀ ó pọ̀ káàkiri bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Look at it today. Tí ìbá jẹ́ pé gbogbo wọn máa padà wá settle ó jẹ́ pé ọ̀rọ̀ mi ìgbọ̀n kò lè settle mọ́ because tó bá rántí àwọn ẹlòmíì tó betray àti gbogbo nǹkan bí nǹkan ṣe ti rí. Tẹ́ bá tún jà tẹ́ bá tún settle gan ẹ̀ nílé trust ara yín mọ́ forever. Àwọn pastor àtàwọn tí ò ṣe pastor wọ́n ti cause a lot of people to betray each other tó jẹ́ pé you cannot trust each other again forever. So ti sí ló WhatsApp fún mi. Now Olu Alo, where is your wife? Yabe ṣe rí kó pretty ṣe ti rí woman yìí. Yabeji dáàdi yín Olu Alo níbo ló fi ìyàwó ẹ̀ sí. Okay, kò yé yín ìgbà tẹ́ ẹ sọ pé tèmi máa lọ tẹ́rí mi sábẹ́ ìgbà yẹn tẹ́ ẹ sọ pé àwọn chọ́ọ̀chì àwọn kan ni wọ́n fẹ́ lò ń gbà yẹn ṣe kí ni mo sọ fún yín mo ní mi ò mú fúlábẹ́ Olu Alo ẹni dáàdi yín ni mo pè lọ́wọ́ yín mo nígbà tẹ́ bá pe ẹdúró Yabeji mo nígbà tẹ́ bá ń pe Olu Alo ní dáàdi yín mo ní ìyá ọkọ yín ẹni mo ní how old is your husband you said 60 something mo ní kí lè pe ọkọ yín níbo ni ìyàwó Olu Alo wà tí Olu Alo tí dáàdì méjì bá ṣe yín bí Olu Alo ṣe ìyàwó ẹ̀ ń sìn ẹ̀ màmá nígbà yẹn lọ́hùn jọ tẹ́ ń convince me. ẹni kí n máa lọ ẹlẹ́yìn tó dùsẹ̀ sí mi báyìí ẹ má pa irọ́ ẹ̀ mọ̀ pé mi ò kì í parọ́ ìtẹ́ ẹ ṣe ni mo sọ tẹ́ ẹ tún sọ fún mi tẹ́ ẹ pè mí wọlé lórí láìpẹ́ yẹn pé kí n dúró sábẹ́ ẹ̀ ìpè kìíní kan lọ́hùn lẹ́ ń ṣe ìyàwó lọ́hùn ló ń ṣe ìyàwó lọ́dà Olu Alo. No, ẹ dúró náà ṣe ẹ̀ Olu Alo mọ́ ti fi ṣe dáàdì mi mọ́ ṣe bẹ́ẹ̀ sọ pé blood of Jesus sísìn ẹ́. Bíbélì sọ pé ẹ ṣe wádìí ohun gbogbo dájúdájú kẹ́ẹ̀dẹ̀ tí tó bá ń di òtítọ́ tó ń ṣe òtítọ́ bẹ̀ mọ́ ọ̀ndà àmọ́ ti tẹ́ bá tẹríba sí náà ẹ máa sàn dá mẹ́wàá àtọ̀rẹ́ síbẹ̀ náà. Your father in the Lord. Up to date. Did I tell you that Olu Alo collected money or? I say I'm not believing in his ministry. That's what I told you then. I didn't believe in his ministry. And that time they said they want Oshibajo, Professor Yemi Oshibajo. It's part of it now. All on to because they want to oppose or Vice President Oshibajo or not there, that so that they can cover their secrets. That is Yabeji for you. If I'm telling you story, I don't lie. But he said no, he's not introducing Alo to me. Did I tell you I go to Alo? The time you want to introduce Alo to me, I say I'm not interested. Anointing, èmi only ojú pastor tó máa fi gbẹ́ mi ní ló máa fi gbá mi ní ló máa fẹ́ fi gbá mi. Wọ́n gbá mi for 30 something years. You think I joke? Àwọn pastor tí mo sọ wọ̀nyẹn wọ́n ń ṣe gbé bàbá ní Olu Alo bá rí wọn ló máa pè wọ́n. Olu Alo náà máa lọ ó lọ sí ṣọ́ọ̀ṣì Àánú Òjó náà tá Àánú Òjó kúnlẹ̀ sábẹ́ mo ní kíní yẹn mo kọ́pẹ́ mo gbà tí mo fi sọ̀rọ̀ Àánú Òjó yẹn gbogbo bí tí bá ti sọ pé mo sọ̀rọ̀ mo ní bad this Olu Alo will go there. They want vice president of Oshibajo there to be a president by fire by God because to cover their asses.
ìgbà tí mo ń sọ̀rọ̀ ìgbé àánú òjò náà ṣèkà fún mi ó sáré lọ sí arákejì ni ó sáré invite Professor Yemi Osinbajo sí arákejì ni to cover their ass. I don't like it. So one accuse them, see, if you cannot produce, you cannot provide, that's your wife and the children. Bẹ́yà wọ́n ti kú. Wọ́n sọ fún wọn sí wọn wọ́n ti àárín gbogbo a lot of title. Ọmọ ìyàwó Olu Alo ti kú o, ó ti pa wọ́n o, ó ti pa o. Tí wọn bá kú, mú wọn jáde. This woman, I fought this woman that day when she was arguing with me. That ni kí máa wà lábẹ́ mo ní mi move under as anointing. My point is this. Olu Alo ní ìgbà tí gbogbo yín jà ń gbà yẹn mi tẹ́ sọ pé vice president lẹ fẹ́ all of you systematically lẹ ń dí pẹ̀lú mi máa rẹ́rìn máa gbójú sẹ́gbẹ̀ẹ́ àtolójú àfà àtolójú òdìjà àti gbogbo yín po tẹ́ máa ń dá sí terrorism tẹ́ máa ń pa irọ́ tẹ́ máa ń ba ayé èèyàn jẹ́ you cover your sin bíbélì kan dẹ̀ sọ pé tó bá ti bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ò ní ṣe rere you pointing at others you call yourself a man of God and you are doing evil in society kí ló máa kọ́ ọ̀sẹ̀ wọ́n tó wá ṣe tán wọ́n ló lọ gbé lọ́ọ̀yà Fálànà kó máa lọ búlì the other person kó máa ṣe tán bá gbé lọ kóòtù ṣe é fàyà ní kóòtù ni àwọn ní kó gbéyàwó àtọmọ ẹ̀ jáde kí ló ṣe wọ́n àwọn fámìlì ẹ̀ ti sọ pé wọ́n ò sí in good time but wọ́n ò gbúrú ẹ̀ ókè ó wà lálàáfíà o kò fẹ́ bá yín sọ̀rọ̀ ni o simple as that bóyá wọ́n dẹ̀ ti sọ fún tó bá jẹ́ pé wà láyé náà kàn ti brainwash ẹ̀ pé tó bá ti pè yá ẹ̀ wà àti bàbá ẹ̀ o máa gbẹ̀kú ni o àwọn ló ń ṣe ẹ́ o àwọn ló ń ṣe ẹ́ o àánú òjò bó ṣe gba passport lọ́wọ́ mi gbà yẹn tó gba picture lọ́wọ́ mi tó gbé lọ àmọ́ bí tó gbé lọ tẹ́ máa ṣe oògùn Olu Alo wọ́n bèrè ta ìyàwó ẹ̀ ń kọ́ rí iṣẹ́ mi tún ṣe tó yìí sìn màá tó wá kúrò sí kí tó máa polú Alo ń dádì mi it's not my daddy but Olu Alo where is your wife and your children kí ló báàdì ni pé wọ́n ní ìyá wọn àwọn family yẹn láwọn fẹ́ rọ́mọ wọn family yẹn wọn ò rọ́mọ wọn mọ́ wọn ò bọ́mọ wọn ò bá wọn sọ̀rọ̀ ìwọ́dẹ ní ìyàwó tiẹ̀ dẹ̀ ní ìwọ́dẹ ló gbé kúrò Nàìjíríà where is their wife their children and their grandchildren àwọn èèyàn ní wọn ò tiẹ̀ béèrè ọmọ wọn pé ọmọ wọn kankan náà ń béèrè àtọmọ all of them counts you have no right to ẹni tó bá pa ìyá ọmọ ó lè pa ọmọ ẹni tó bá ní Ewagbo ọ̀dájú tí ẹ̀dẹ̀ wà yìí tó bá ti sọ pé kí àṣírí má bàa tú kérò bá lè máa pọ̀ sí kẹ́ bá lè má gba yín lọ tó má lọ́mọ yín náà ló kàn tẹ̀ máa ṣe ẹ máa ọ́fà ẹ̀ bíi pé nǹkan kan ò ṣẹlẹ̀ ni á dùn yẹn kàn tó máa wò pé ẹ̀ ń gbádùn ẹ̀ ń gbókìkẹ́ tó lọ bí míì. up till now bí mo ṣe wá sí Nàìjíríà tó wáyé àǹsìn wọn máa sọ pé go to church ẹ rí mi tó yẹ pé mo lè kírun ni màá kírun Ọlọ́run kan là ń pè bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n máa sọ pé tó bá kú o máa lọ sọ́run àpáàdì pásọ̀ ò help mi rí owó mi tó wà lọ́wọ́ pásọ̀ mo lè ka pásọ̀ 50 tó ti ṣe oríṣiríṣi wàhálà tó ti ṣe kà ẹnìkan náà ní my spirit is never go with him only my spirit didn't not go with him nígbà tó sọ nígbà yẹn tẹ́ni sọ pé dáàdì òun ni o ṣe gbọ́ tó tún bòsì sí pé and both of him is my godfather ẹ tó bá jẹ́ pé tòótọ́ ni Olu Alo tó ti kó tẹ̀ jẹ́ òun kọ́ ló tiẹ̀ kó tẹ̀ jẹ́ pé mistake nǹkan ti ṣe ìyàwó ẹ̀ ìṣubí tó bá kàǹtì ṣé ẹ̀mí Ọlọ́run àti Ọlọ́run tó bá rán níṣẹ́ ṣòro máa ní kó take àwọn èèyàn for granted Ọlọ́run fúnra rẹ̀ tó dé èèyàn kò dá wọn láti take wọn go for granted tọ́lọ́run bá ń take èèyàn for granted kò ní fún wa lóúnjẹ kò ní fún wa solution láyé Ọlọ́run tó ń sọ fún wa táwọn èèyàn kàn imagine tó ń dẹ̀ ní inspiration tó ń dẹ̀ kọ ìtàn fún wa pé Ọlọ́run dá òun ayé nígbà tó kọ́kọ́ dá òkùnkùn ló kọ́kọ́ dá òkùnkùn ṣubú ayé táwọn èèyàn bá rìn bẹ́ẹ̀ wọn ò ní lé wọn kọsẹ̀ wọn máa ṣubú wọn máa já sí kọ́tà ó wá ní jẹ́ kí ìmọ́lẹ̀ wà Ọlọ́run shows that God is a responsive God and God that care for people and you say you are serving that God and people are asking na pé ìyàwó ẹ̀dà ò lọ gbé lọ́ọ̀yà àwọn bàbá tó ń jẹ́ kí lorúkọ ẹ̀ gan bàbá kí lorúkọ wọn ná Fálànà ó dà pé lọ́ọ̀yà àti yẹn fẹ́ máa terrorize àwọn èèyàn ni torí kò yé mi
iṣẹ́ tó ń gbà tó ń ní kọ́ ìsọ̀rọ̀ Mohbad dá ló pa Mohbad ń gbà yẹn torí pé àwọn tó pa Mohbad àmọ́ bọ́n ṣe jẹ́ sí yín àdẹ̀mọ́ bí ẹ fi sísẹ̀mù yọ iṣẹ́ yẹn lẹ́nu èyí tó bá ti wá di pé wọ́n ní ìyàwó wọn ń kọ́ o ọmọ wọn ń kọ́ kò ṣe kinní kan ẹ máa ní kọ́ má bèrè ìyàwó wọn báyìí lè ṣe máa ní ìyàwó àṣẹ pásítọ̀ tó máa gbé ìyàwó ẹ̀ sí Spain tó máa gbé sí Paris tó máa dẹ̀ jókòó síbi ibòmíì ẹni tó bá máa jẹ́ leader tó bá jẹ́ wọ́n ní àwọn apostle yẹn ó gbọ́dọ̀ jẹ́ oníyàwó kan àtẹni tó wà faithful tó ní ìbẹ̀rù Ọlọ́run gan ni Olu Alo àti ẹ̀yin pásítọ̀ tí ẹ̀yin lọ́ọ̀yà tí tẹ máa ń support ìkà yẹn a mọ̀ pé majority lọ́ọ̀yà ẹ má bínú tẹ bá dẹ̀ bínú náà ẹ má bínú mo tún bẹ̀ yín ni I know majority will go to hell kì í ṣe rọ́ ìkọ́ kéèyàn rí òtítọ́ nílẹ̀ báyìí kéèyàn dídì lọ máa study kan sọ pé irọ́ ni kẹ́ lọ study o káyé yín bá lè bàjẹ́ mi ní fowó mi lọ study nǹkan tó máa pa mí. ṣé mi níbi màá kàn fojú fò ní pé ó dẹ̀ ti ṣe ọmọ mi lóore ṣùgbọ́n kéèyàn wọ̀ mí kó ṣe mí níbi kó tún wá fi ọmọ mi ọmọ kékeré kó tún ṣe níbi wọ́n tún pa bàbá ọmọ mi tán Professor Yemi wá sí Canada ọmọ mi bó ṣe ń ké kò sọ pé sorry everybody I was surprised wọ́n máa sọ pé kí n follow èèyàn kan you don't force me bí mo ṣe wà yìí everybody counts I'm a citizen of Nigeria and I'm ready and I'm promising that I'm going to be ambassador for peace and good thing in my nation and anywhere I go in the world mi ò ṣe bad example I'm a good example. Where's your wife and your children? Nígbà tí Olu Alo bá kọ̀ tí ò gbéyàwó ẹ̀ jáde sí thousands of people tó wà ní church ẹ̀yẹn ṣé wọn ò ní máa ṣe bẹ́ẹ̀ fún ìyàwó wọn kí ni àwọn èèyàn kí lẹ bá lọ pàdé ọkùnrin kan ní church Olu Alo ẹ máa ti rò pé rí ìyàwó abẹ́tirọ́kọ because the anointing will flow surely from the head to the toe. A preacher should be a good example. Tó bá tiẹ̀ ṣe mistake tó ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tó kú okay you have problem kò sẹ́ni tí ò lè ní problem wàá ṣàlàyé ẹ̀ ni but ẹni tó bá bẹ̀rẹ̀ dáṣọ fún ìyàn tọrọ ẹ̀ lá máa wò èwo ni ẹni tí wọ́n ní ministry wa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti lé wa whatever happened to your ministry and ministry started from your home ṣé ẹ̀ nílé ìtọ́jú ilé yín ẹ̀ nílé ní good kìíní kẹ́ wá sọ pé ẹ fẹ́ máa ṣe pastor inú àánú òjò ń sin agbẹ́ pé kò ní ìyàwó kọ̀ọ̀kan kò dẹ̀ bímọ ṣùgbọ́n àbúrò ẹ̀ sọ pé tó dìgbà tó bá kú kẹ́ tó ríran wò àbúrò ẹ̀ délé ló sọ ń gbà yẹn lọ ìyẹn ti mọ̀ pé ó yá bóyá káṣírí má bàa tú ẹ wà nù kọ́ọ̀tì náà kí ló dé gbogbo kọ́tísìm yẹn dẹ̀ máa pretend ẹni tó bá ti ń ṣe nǹkan tó lè dúró let your bíbélì gan sọ fún wa ó ní let your yes be yes sọ kó dúró lórí Olu Alo where is your wife President Tinubu àwọn eléyìí wà nínú àwọn tó rí ẹ rí pé example ni mo fi pè é pé ṣé ó wà nínú àwọn tó fẹ́ vice president Ṣíbàdí ń gbà yẹn ṣó ti yé tán dẹ̀ ń bá mi jà títí di ọ̀la èmi náà lè sọ fún àti president Tinubu dẹ̀ jẹ́ president wọn ò ṣe nǹkan kan mú mi ṣùgbọ́n eléyìí náà tàbá dẹ̀ ń sọ fún wọn pé ẹ má jẹ́ kí wọ́n ṣèkà fún wa mọ́ torí àwọn ogun ò láìkì yín torí I hate people who pretend you don't love this person and you still pretend as if you love the person. ẹ máa jókòó síbi kan máa da kárí àwọn ayé àwọn èèyàn rú kò sí wàhálà tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí bá sọ̀rọ̀ kankan ní orílẹ̀‐èdè Nàìjíríà tí systematically tí bá sọ̀rọ̀ níwà ìbọ̀ wọ́n dẹ̀ purọ́ wọ́n dẹ̀ pretend pé irọ́ ni. I don't want to talk much ní láti bàtí mo ti dé. ìyá méjì pọ̀ gbòòrò ṣóyè yìí Olu Alo remain my father and my father in the Lord. There is no way I will not deny him. Whatsoever anybody think about Olu Alo, I don't care. But mo fi Ọlọ́run bẹ̀ yín and never in my life call on your show because mi ò ń ṣe. You can see me on internet. Hello Auto Bola ìjọ títorí Ọlọ́run o ìyá méjì pọ̀ gbòòrò ṣóyè yìí Olu Alo remain my father and my father in. Sherry, she dropped voice note for me, and I saw the voice note. I'm going to play the voice note, but for you to know, because she never knew I'm going to be with the way I told it, and people now told her that I'm actually on live. But mo ti béèrè question lọ́wọ́ ó dẹ̀ ti ṣé mo parọ́ pé ẹnìkan last time tó pè mí pé ó ń play lórí intelligence ṣé mo kọ́kọ́ parọ́ ẹ̀ ṣé ńgbà tí mo kọ́kọ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ kó tó di pé mo sọ fún pé ńgbà yẹn tó sọ pé kinní kan mo ní pé dáàdì yín dẹ̀ lọ mo níbo ni ìyàwó ẹ̀ wà ṣé mo pé bí mo ṣe béèrè yẹn mo ní bàbá yín in the Lord mo ní where is the wife of your father in the Lord ó ní blood of Jesus kọ́lọ́run ṣàṣàánú wa kọ́lọ́run dáríjì gbogbo wa ṣé mo pé nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn but nísìn for you to know that ṣe rí líìkì àwọn tó ń ṣe nǹkan burúkú Nàìjíríà ó strong gan